Sanko gbàṣẹ́ àjọwà Sanko gbàṣẹ́ fún nípasẹ̀ ó Sanko wọ́n lè pe Sanko gbà mí lọ báyìí ó ti sẹ́ẹ̀dì yìí kan pa ó ti sẹ́ẹ̀dì yìí kan pa gbà mí lọ́gbẹ̀ẹ́ máa lówó lọ́wọ́ tábà lọ báyìí Sanko ló ná owó àdè máa ń pọ̀ gan torí nàdí mi wà lọ́dọ̀ Sanko yẹn kan mo bá ìyẹn Richie tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ tó ń kọrin Richie mi mara ó mú ẹ̀gbọ́n rẹ̀ tó kọrin náà máa tẹ́ pé ó máa ń gbé wọn káàkiri pé kájọ máa àti ìsábà rí Sanko Richie mọ̀ Sanko wọ́n mọ̀ pé Sanko Richie ń kọrin ẹgbẹ́ orin ẹ̀dẹ́rẹ̀ mi stress ìjọ orin tó kọ́kọ́ tí ìjọ kọ́kọ́ ni àwọn àtàwọn láti dìde olówó owó tá a mọ̀ sí láyé ìyá àṣẹ fún ara wa àwọn tó jẹ́ àwọn mọ̀lẹ́bí wà nígbà láwọn ṣe fún àti àwọn tó bá jẹ́ àwọn ará ta ìyá tó dé stage kan Sanko máa wọn yàn náà mọ́ra ọ̀yàn púpọ̀ àti pọ̀ wọ́n ti pé inú ilé kan lè gbà wá mọ́ tàbá jáde náà ní mọ́tò ìgbà mẹ́ta ẹ̀ máa ń post congratulations tó wáyé pé àwọn tó ń bá wa nídìí kìíní àwọn tó tó wọn bá wa èmi ò mọ ronú Sanko pé méjì máa ń gbé ṣùgbọ́n gbádùn pé èmi tà ń lọ sí jìnnà ìmọ̀ pé èmi tà ń lọ sí Sanko sọ fún jìnnà èrò wọn ni mi tà lọ sí jìnnà lọ sọ ká má sáré àṣògùn kankan àṣe kankan tẹ́ so congratulations kò freak wa òun ni máa ń dì mí lọ́kàn mi pé kí n má wọrí àdébẹ̀ tẹ́lẹ̀ mi bára mọ́tò ń sin ọmọ ọgbẹ́ akọ àdá mọ́tò nìkan pé káàtì ẹ̀dùn náà n tó fira tí mo Sanko fira mọ́tò ni pé torí apá ṣe pọ̀ káàdì mọ́ travel tó bá ń travel tó bá ń travel pé kójú ọmọ ti wá so gbà yẹn á ti pọ̀ nulẹ̀ Sanko á ní pé ètò ìṣẹ̀lẹ̀ pé bá ṣe pọ̀ nulẹ̀ ṣé ó sì wù mí àjọ àwọn yẹn ti sọ̀rọ̀ gan pé kájà àfọjọ́ kẹjà rí torí ẹni pé nígbà tó bá wà nílé gẹ̀mí mo tún máa ń ti ọ̀rọ̀ Sanko lẹ́nu láti má ti sọ̀rọ̀ sí ó ti rẹ́rìn ọ̀rọ̀ pẹ́ ó ti rẹ́rìn pàṣẹ tẹ̀tẹ̀ Sanko èmi fún lọ́wọ́ báyìí ojú yẹn náà tí máa ń wò tànú gbowó ilé tànú ohun tó máa ń kànú èmi tí mo tún máa ń kànú rẹ̀ so àwa split ara wa èmi lọ pé kí n dá wà àti àwọn tó wà lọ́dọ̀ tẹ̀mí náà ti máa ń wọ̀n mọ́ra wọn àti ń pọ̀ so àlìjọ mọ́ débi kan náà Sanko ló ní Èkó èmi ló ní Ọ̀yọ́ ìgbà mi yóò lò ní Ọ̀ṣun èmi yóò lò ní Ọ̀yọ́ tábàjọ ní iṣẹ́ àmọ́ ní iṣẹ́ gbà rẹ̀ mo tẹ́ púpọ̀ rẹ̀ bákan níyà iṣẹ́ báyìí lájọ wọn bọ́ máa ṣùtò tó ń ṣùtò lọ nínú máa ṣe tèmi náà lọ káwá ti ní iṣẹ́ tó pàpọ̀ bẹ́ẹ̀ bí à ń lọ sí fíìmù industry kan àmọ́ ó máa pè gbé àpàjápàdé nígbà yìí ní ẹ̀rí fíìmù industry kan tí ó pè wá àbí anybody tí ó pè wá tí a fi ohun tá a gbáwó lọ́wọ́ rẹ̀ rí àti ọgbà àwọn tó já àwọn búrání orí la ibi tó fi láìkì wá ni pé kò sí bẹ́ẹ̀ ṣe wà pẹ̀lú ẹ máa rẹ́rìn ni kò sí náà ló kú wọn máa pa lẹ́rìn àdé gbogbo yà kè bọ̀ tó bá lọ gẹ́gbà mi gan àwọn máa gbà Sanko àfà báwo ni dúró sọ àwọn tí ibi tó ti lọ bí ó ti já lọ nítorí wọn dùn mí dùn ni pé ìgbà tí wọn á pàdé táìmù tó mo fẹ́ ní kí nàìjíríà Sanko jọ wà papọ̀ tẹ́ kò sí àti òun yà sí láì YouTube ń ṣùtù iṣẹ́ YouTube kiri kò fẹ́ ṣe kọ́mẹ́dì kò fẹ́ post mọ́ so wọn kájọ wà papọ̀ òun náà ti ń ṣe jọta wá pàdé bí mo ṣe dì mọ́ mi gan àjọ ṣàwádà ó tún pè mí bá a ṣe fọdọ̀ pọ̀ ó tún pè mí sọ́tọ̀ ní akéwì ayé ká àmì tó pọ̀ á tó rẹ́rìn ó ní tóun á wò sí ni pé káṣí ẹgbẹ́ alẹ́ kan tó bá fẹ́ bá jẹ́ ti bẹnu flat bí a ṣe island àdúgbò kan tábà wà látọ̀ wà island ibi tá a máa lè mẹ́tẹ́ kí gbogbo wa wà nílé ìgbàjọ́ máa ṣe kinní àti àǹdẹ́ a máa shoot àwọn YouTube content pé ká máa push ṣẹ̀wá sí YouTube gbogbo tó sọ fún mi nìyẹn lọ́jọ́ ìmú lókè September àmọ́ bó ṣe máa lọ September wà rẹ̀ ní dáàdì máa fi sábàbísì sọ pé wọ́n ní tó rà lọ́jà ṣẹ́wọ̀n kan ní àtàwọn apá púpọ̀ ẹ̀gbọ́n náà bá a sọ lọ́jọ́ yẹn apá àjọ wà wọ́n ní pé tó bá ti di ọ̀dì 27-28 tá a bá parí ṣẹ́wọ̀n 31st àwọn fi sinmi tó bá ti di ọ̀dì wọ́n àwọn ayé àwọn kan YouTube kan tẹ̀ pé èmi Sanko àmàjẹ́ bí ọmọ sí bàbá yẹn pé bàbá yẹn máa ṣe bàbá fún wa níjọ́ yẹn gan mo lọ spec kó kámẹ́rà mi ṣe mo kàn ká fídíò ìmọ̀ pé kankan máa ṣẹlẹ̀ gbogbo ọ̀rọ̀ tí máa ń sọ lọ́jọ́ yẹn tí wọ́n bá mi sọ̀rọ̀ mò ń ka gbogbo ẹ̀ mo ti delete mo kọ́ sọ̀rọ̀ torí ọ̀tọ̀ ní mo respect fún àwọn padà bá pàdé wa tó máa ara zi wa mo respect gbogbo tí Sanko sọ lọ́jọ́ yẹn mo kà pa ẹ̀mí mo ti ra kí ni yẹn mo ní ok good ní ẹ̀ka mo ti ká fídíò yẹn bọ̀ mo ti delete ṣe mọ̀ pé Sanko ti fi àgbẹ̀rẹ̀lẹ̀ pé bóyá ìkankan ń ṣẹlẹ̀ àbí ń lọ bí kankan Sanko.